Africa Content TV. Sọ̀rọ̀ wá bá wọ́n jòrò ojú wọn wá dán. Wọ́n bá wọ́n wá ju ojú wọn á bọ́. Olórí ọmọ ọba o, tó bá kílẹ̀ jẹ̀bú. Ọkọ̀ tí màá lọ ẹgbà máa gbọ́. Èèyàn ní kájọ́ ààrẹ mi ń sìn o. Ó yá torí ìpamọ́ ńlá, ó yá mọ̀ ní wípé. Ẹ̀lẹ́ jáwé fún gbogbo òwe ò lè ṣe é tiwa o. Ẹ lè ṣàwé. A lè sáwé gbogbo ò lè ṣe tiwa. A lè sáwé gbogbo ò lè ṣe tiwa. Wọ́n lè sáwé gbogbo ò lè ṣe tiwa. Ọjọ́ ló lè kéde, bàbá wa ló lè lẹ́dùn. Ọjọ́ ló lè kéde, bàbá wa ló lè lẹ́dùn. Wóò Rádúọ̀s òbílẹ̀jẹ́ o. Òbílẹ̀jẹ́ tó bá bí ìwà ògbà lẹ̀ lọ́kọ̀ jẹ́ o. Ẹ lè sáwé gbogbo ò lè ṣe tiwa. Ọlọ́mọ ní wípé mọ́ ní ọmọ dáadáa àyíndé lọ́dọ̀ mi o. Ọmọ dáadáa àyíndé lọ́dọ̀ mi. Ẹ̀rù kò sí ìlú àyíndé. Olùwọ́pọ̀ sálẹ̀ rí ẹ̀ gbogbo ṣòbí bákan. Máa gbọ́ MC Musiliu Yosho. Ìlẹ́bẹ̀ bẹ́ẹ̀ bá máa gbọ́ mi dáadáa. Bẹ̀bẹ̀ ńlá, ó yá sọ fún wọn bó sọ́ọ̀tì ìjẹ̀bà lónìí. Èèyàn rẹ̀ mi sì yá lóko. Ọmọ bí sí àjà yóò máa gbọ́. Ọmọ tó sùnú, máa gbọ́ sùn níyà mi náà máa gbọ́. Ìyá tó ní wàhálà tó máa parí. Túndé wáyé, ẹ̀jẹ̀ bàbá pọ̀ ṣẹ̀ṣẹ̀ fọ́ kí gbogbo ní o. Ilé fẹ́ bí dèbò bí òun ilẹ̀ bàbá náà bá lẹ̀ o. Ẹjọ́ tó fi rẹ́ bí sin àánú kò yí pé wà ló ló ń bọ̀ ni. Mo ní wọ́n sọ̀rọ̀ apá wọn. Wọ́n jòrò ojú wọn wá gbọ́. Bàbá wo wá ju ojú wọn fọ́. Ọmọ àgbáyé lu ọ̀nà ọmọ àyàwó má láìka fún. Ọmọ àlàyé lu àmì o. Olórí ọmọ ẹyẹ láwo ó kàn sínú ọ̀nà ọmọ òbí mi dáadáa ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yìí wọ́n lọ tòótọ́ ní òun olùpàgò lẹ́tà múlẹ̀ ọ̀yà Àyìndé wá sí i. Àlùkọ́mí ẹ̀ lẹ́sìn ìgbẹ́ bàbá bọ̀ sẹ́mi ò kárẹ̀ Àyìndé o. Àkọ́kọ́, ó kí ẹ dáadáa o. Ẹ̀kọ́ àdúrósì ó lé ní ọmọ bá kílẹ̀ jẹ́lu. Ìsọ́lá fi sí ìlú. Ó máa kí ẹ tó ṣe ìṣèlú ìlú. Olórí ọmọ bá kílẹ̀ jẹ́bú. Ọjà yìí tún náà. Aláàbí ìwà ìyàwó. Ọjọ́ yìí ọ̀rọ̀ pẹ̀lẹ́ o. Ọmọ ìyàwó. Ọmọ bọ̀dà o. Máa bọ̀ ìyàwó. Olùwàyè ìdíkọ̀ àwọn oníṣẹ́ ilé máa jẹ́ ọ̀rọ̀ ayọ̀. Àwọn pẹ̀lú wọn fẹ́ dàgbé. Kálọ̀wọ̀ ọwọ́ sí rárá. Bẹ́ẹ̀ lọ bá kí yọ̀.
àṣẹ ọlọ́run lè dá mi dábàá o àṣẹ ọlọ́run lè dá mi gbọ́ ọlọ́pọ̀ lọ́pọ̀ ló bá mi lú ẹ̀ tọrọ ó wá fún mi aláwọ̀ adé ìtẹ̀lẹ́ òun ẹ̀gbẹ́ àkọsẹ̀ dáadáa mi. ẹ má fi ìkan jùlọ láàyè àkìkì tàbí onílẹ̀ omi mi. Àbọ̀láyé Ìbàdàn ẹ bá tọ́jú Àlàbí Adé. Àlàbí ní ìṣìnà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́. Àkìkì tàbí onílẹ̀ omi mi. Màmí ọlọ́run bá padà lẹ́yìn tètè jàbí. Lójú àṣìnà òun kí ẹ Àlàbí o. Àkìkì ọmọdé sọ pé alẹ́sọ̀tẹ̀ àtúrú mi. Ẹkú palẹ̀mọ́ alẹ́sọ̀pẹ́. Láìpẹ́dẹ́ mọ́ aláwọ̀dé. Ẹkú palẹ̀mọ́ mi ìsúlẹ̀ mọ́tò pàpà níwájú. Ìkájú lọ ráyè, bẹ́ẹ̀ ní sùúrù ayé. Ṣé káàdì kọ́lé ti ń lọ sáàbọ̀? Gbogbo àtàkì débi ní ìgbọ́ra ọ̀. Lọ́dà ní ìgbàgbọ́. Ọmọ jẹ́ bọ̀ àdàbà, ẹ̀wà ní ìwàjà ayé. Bóyá gbé rọ́ọ̀lọ́kùnà, gbé rọ́ọ̀lọ́kùnà. Ó ṣe gbé rọ́ọ̀lọ́kùnà. Wọ́n ti bá yìí ọ̀rẹ́ ọlọ́run tó ní sókè yẹ̀rọ ọlọ́run tó bá fún ẹ ọkọ̀ pẹ̀lú ní sẹ̀rẹ̀ yẹ̀rọ ṣe wò ló dé. Yẹ̀rọ bàbá Táyọ̀ ọ̀yá ẹ̀jẹ̀ tàlà ẹ̀rí sùúrù. Tọ́jú kẹ́sì ẹ̀dì ọmọ òkú àgbéjáde ìjọ jẹ́. Ìwéyìí wọ́n bá mi ọmọ òṣèlú rẹ̀ o. Ayé gbọ́ ṣé ti rẹ̀ nínú lọ́dọ̀ ẹ̀fọ́ mi. Olúwa bẹ́ẹ̀ mi ọmọ òṣèlú rẹ̀.